kò bá kíkí dé ní alẹ́, kò bá kíkí dé rárá, nítorí pé ẹ̀yin ọmọ Yorùbá ó mà ṣe ó ṣe fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti pè mí o, ọ̀pọ̀lọpọ̀ ìmí gan ti ṣépè fún mi, ó ṣépè fúnra ẹ̀ kò ń ṣe mi. Ṣùgbọ́n mo commend Madam Modupe Onitiri, she's a warrior. Wọ́n dẹ̀ dúró fún òtítọ́ àti òdodo, but unfortunately wọ́n mọ àwọn tó lọ́pọlọ àtẹni tó lọ́pọlọ, ibi tí ọ̀rọ̀ yẹn ti ṣe nìyẹn. Ṣùgbọ́n kò sẹ́ni tó gbọ́n tán, ìyẹn máa try náà ni. She have tried. Ẹni tó bá ní wọn try, olórí burúkú ẹ̀dá ni. Because okay, bàbá máa jáde, wọ́n sọ pé àwọn ọmọ ń pa àwọn ọmọ tó lọ sí government house. Ẹjọ́ kí là ń ṣe? Torí mo ti sọ tẹ́lẹ̀ pé anything tó bá happen nínú ìrìn àjò gbogbo aláṣẹ, gbogbo wa ní sẹ́, mo tẹnu mọ́, mo ti sọ́rí. Okay, kí la wá gbé dání nígbà tí ò bá jà láàrin àwọn ọmọ yẹn? Kí là ń ṣe? Tó bá jẹ́ pé kò ń ṣe nǹkan tá la gbé dání ni obìnrin yẹn gbé dání ni, wọn ò ní go that far. A máa tàn wá ni. Wọn ò ní go to that government house or wherever. Even though èmi ti sọ, èmi ò rí pé ká lọ bẹ̀ ọ́, ká lọ kọ́ tiwa ní. Èmi ti sọ ti pẹ́ láti over a year ago so. Because èmi kàn wò pé to me it doesn't make any sense to me. I'd rather have my own thing and tell them to get the fuck kúrò ní government house tí ó wà ní ibi tán lọ yẹn. Kẹ́ fún wọn time kan vacate than pé kí a lọ bá wọn nù títí wọn. Ṣùgbọ́n a máa ń pé gan ni, à ń pé gọ̀. At least she have tried. Ẹ jọ̀ọ́ bàbá tó wá jáde, bàbá ẹ jáde, ẹ ṣe pé ẹ mọ̀ ń pa ẹ o, ọkọ ẹ Fúlàní ló ṣe kinní kan. Bàbá o, kí ló dé? Definitely ẹ ṣe Yorùbá nìyẹn lójú ti tèmi o. Mi mọ̀ pa àwọn míì tó ń sọ pé Yorùbá lẹ̀ ń ṣe, tiwa lẹ̀ ń ṣe yín lórí wa. Ẹ ṣe Yorùbá. Tẹ́ bá ń ṣe gbogbo tí ọmọ yín bá ṣe lè máa support. Ẹ máa sọ. Tẹ́ bá tẹ́ fẹ́ support ẹ̀ tán, ẹ wo Ìgbòho bó ṣe sọ̀rọ̀. Ẹ̀yin ẹ wo comment yín kẹ́ wo ti Ìgbòho. Ìgbòho sọ pé mi mọ̀ ń pa ẹ̀ kò sọ story. Ó ní mi mọ̀ ń pa ẹ̀. Ó tán. Very sensible. Kò dẹ̀ ń ṣe pé ìjọba Nàìjíríà ló béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀. Koiki ló béèrè pé kán lè gbọ́ nǹkan side tiẹ̀. That man, I told you guys, gbogbo ẹ̀yin mọ̀, Igboho is very sensible guy. Bàbá yín wọ́n sọ story, a fẹ́ gbọ́. Story nǹkan tí àwọn ọmọ yẹn lọ ṣe, ní tí àwọn ọmọ yẹn ṣe, ẹ lè ṣe é. Kẹ́tẹ̀ jẹ́ pé ẹ̀yin gan lẹ̀ ń lead Onitiri gan, ẹ̀yin lẹ̀ ń lead wa, ẹ lè ṣe nǹkan tí àwọn ọmọ yẹn ṣe. Kán tí wàá lọ mú àwọn mùjẹ̀mùjẹ̀ là bá dì o. Èmi dẹ̀ ti sọ yẹn fún àwọn títí Madam Onitiri ti pẹ́. Let us get our own thing, but wọn ò gbọ́ nítorí àwọn tó ń tò pẹ̀lú èmi. Ó ti sọ pé mi mọ̀, tẹ́ bá wo fídíò mi kan ní some months ago. Have she prepared? Because mo mọ̀ nǹkan tó ń ṣe. Mo sọ nínú fídíò mi kan. Ṣé àwọn ọlọ́pọlọ number deal tán jọ ń gbé mo ní mi mọ̀ ń pa àwọn tán jọ ń ṣe plan kìíní. Mi ò mọ̀ kí wọ́n ti ń pè cabinet wọn. Ṣé wọ́n lọ́pọlọ àbí wọn lọ́pọlọ? Mo bá Black Lion jà ń gbà yẹn. Bùkátà fi yẹn sílẹ̀. Okay, tó bá wà successful, inú mi máa dùn. Ó tún wà successful náà ni mo sì gbà pé ó ti wà successful. Wọ́n ṣeré ọwọ́ lásán náà. Nítorí pé we must go. Fọ́láwò ni wọ́n fẹ́ ká lọ, a dẹ̀ máa lọ. Bàbá ẹjọ́ nígbà tẹ́ sọ pé ẹ mọ̀ pa òkè kí lẹ gbé dání. Ní àtijọ́ ìmú kan wò tó bá yẹ pé
Yorùbá tí Tinubu gbé dání lẹ gbé dání, torí mo mọ̀ pé kind of Tinubu èmi ló kàn lẹ́wà pẹ̀lú ẹ̀. So tó bá jẹ́ pé ọ̀rọ̀ Tinubu lẹ́wà pẹ̀lú ẹ̀, wáyé tẹ̀ sí jẹ́ kí Tinubu kówó fún wa, kó jẹ́ pé owó Tinubu la máa ná, kò ní jẹ́ owó àwa diaspora. So tẹ́ bá ṣe dáadáa fine, tá bá ṣe dáadáa àti mọ̀ pé a ṣe dáadáa. Nítorí ẹ̀ mo ṣe ń bá Black Lion jà pé kọ́ ya ṣe nǹkan tán needful ni o, because investment property wa ní Yorùbá nation àwa kan, torí àwọn kan apọ̀ta anáwó anára. So nígbà tẹ́ mọ̀ pé ẹ̀ ń ṣe Yorùbá army, ok wọ́n tẹ́ ń gbowó lọ́wọ́ àwọn diaspora, ẹ̀ ṣe gbowó lọ́wọ́ èmi lókàn. Kakú mọ̀ pé èmi lókàn ló sponsor wa o, ká mọ̀ pé ní nothing to lose. Bọ́ǹsì èèyàn kan ṣe wọ́n fara ṣe wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n mú àwọn ọmọ yẹn, ẹ sọ pé ẹ̀ mọ̀ ń pa ẹ̀. Kí là ń ṣe Yorùbá nation fún? Yorùbá nation is Yorùbá nation. Mi ìfẹ́ mọ̀ pé èèyàn kan ló gbé dání, èèyàn kan kọ́ ló gbé dání, ẹni tó gbé dání ni èmi tẹ̀lé. Ẹni tó bá ṣàtiwà ń di ẹ̀, bó jẹ́ ẹ̀yin náà ni, tẹ́ bá ti ṣe dáadáa màá tẹ̀lé yín. Ṣùgbọ́n mi ì rí kankan láti jọ yìí. Wọ́n bá sọ pé obìnrin yẹn ẹ̀yẹ ọkọ ẹ̀ kìnnì kan Fúlàní, ṣé ó jọ obìnrin onítìrí jọ Fúlàní? Bàbá ń tẹ̀ ṣe yẹn ó kù díẹ̀ káàtó. Inú bí mi látàárọ̀ ni. Mo kàn jí ni mo bẹ̀rẹ̀ sí gbọ́ tí ohun Koiki mo kọ́ gbọ́, mo wá gbọ́ voice yín, mi tẹ̀sí gbọ́ ti Ìgbòho ńgbà yẹn. Gbà tí wọ́n máa fi gbọ́ ti Ìgbòho, mo wò pé bàbá ẹ̀dẹ̀ sọ pé ẹ̀yin lólórí wa, báà lè ṣe jó lórí wa tẹ́ lè sọ nǹkan tó yẹ kí olórí gbọ́, nǹkan tá a fẹ́ gbọ́. Ní tí mo fẹ́ gbọ́ pé àwa náà ni Yorùbá kan náà làjọ ń ṣe o, ṣùgbọ́n èmi kọ́ ni mo rán wọn ó tán, àfẹ́ story. Èmi kọ́ ni mo ní kọ́ lọ bẹ̀ yẹn o, ibi tán lọ lọ́jọ́ yẹn, ṣùgbọ́n Yorùbá nation agitation náà náà jì. Ta ló fẹ́ fọlọ́pàá mú yín? Ẹ jọ ṣé Kútọ́nù lẹ ti fẹ́ gba Yorùbá nation, ibẹ̀ láti máa gbé. Àwọn ọmọ yẹn ní ilẹ̀ bàbá wọn náà wà, ilẹ̀ bàbá wọn ni, kò ń ṣe ilẹ̀ any idiot, kò ń ṣe ilẹ̀ Fúlàní. Bàbá ilẹ̀ bàbá wọn, ibi tó forí wọn sọlẹ̀ sí ni. Ẹ jẹ́ ṣé bàbá, ṣé Kútọ́nù lẹ fẹ́ ká ti lọ ṣe Yorùbá nation ni? Torí kò yé mi o bàbá, ẹ sọ fún mi, ẹ sọ fún àkàn àwọn fẹ́ gbọ́. Ẹ lè ṣe fi professor level yín kẹfì yanjú ọ̀rọ̀ yẹn pé èmi kọ́ ni mo rán wọn o, ṣùgbọ́n àwọn ọmọ mi náà ni. Àjọ wà bẹ́ẹ̀ ni, àjọ ṣe ni, gbogbo wa ni. Ibùdó mu ìmọ̀ gbà tán lọ, wọn ò sọ fún mi, mi ò bá wọn ò pè mí sí mọ́, ṣùgbọ́n àjìjọ ń ṣe náà ni. Ẹni tó bá fẹ́ gbé ọlọ́pàá tó bá fẹ́ wá kó máa bọ̀, tó bá bí ìyá wọn dà. Tolólórí búkú ni àwọn míì gan, Yorùbá ló wà láàrin wọn. Idiot kan tó ṣe àwọn ti arrest their kìnnì kan, wọ́n ti mu drug, olórí burúkú. Yorùbá dẹ̀ ni ó tún sọ̀rọ̀, olórí burúkú ó tún sọ̀rọ̀ nípa àwọn ọmọ Yorùbá ẹgbẹ́. Ta ló ṣépè fún Yorùbá? Ta ló ṣépè? Tí wọ́n ti sọ̀rọ̀ yẹn ni ó ṣe kìnnì kan, ó dà pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ti kú. Ọpọlọ ẹ̀dẹ̀ fẹ́ gba freedom, mi rí pa ready. Èmi ready tèmi o. Ẹni tó bá dẹ̀ ṣe tó ń ṣe, mo tẹ̀lé. Mo ti sọ fún yín tipẹ́, mo tẹ̀lé. Ṣùgbọ́n ní tí ó ṣẹlẹ̀ lénìí ó kù díẹ̀ káàtó bàbá kò make sense nǹkan tẹ́ sọ yẹn. Kò ń ṣe ẹnu yín ló yẹ kán ti gbọ́. Tó bá jẹ́ àwọn riffraff kan àbẹ̀ni tó gbàgbọ́ nínú Jésù, tó jẹ́ pé ọ̀dàlẹ̀ Jésù gan ni, ó sì máa sọ̀rọ̀ ju bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ lọ. Kí ló dé? Kí ló ṣe wá? Ta ló ṣépè fún Yorùbá? Ta ló ṣépè fún Yorùbá gangan? Ẹ lọ rí kọ́ọ̀sì yẹn, kọ́ọ̀sì wà lórí Yorùbá o. Kọ́ọ̀sì wà lórí Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá, kọ́ọ̀sì wà lórí ọmọ Yorùbá o. Báwo la ṣe fẹ́ lọ nígbà tí obìnrin yẹn ṣe gbogbo nǹkan tó ṣe yẹn, tí èèyàn kan wá sọ pé àwọn ò mọ̀ ń pa ẹ̀, wọn ò mọ̀ nǹkan tó ṣe, wọn ò mọ̀. Báwo la ṣe fẹ́ mọ̀? Ìgbà wo lẹ fẹ́ mọ̀? Ó dìgbà tán bá pa yín tán ẹ tó mọ̀. Ok bàbá, ọ̀rọ̀ yẹn ó kù díẹ̀ káàtó. Èmi máa sọ títí mi.
èmi like sòótọ́ ọ̀rọ̀ ìyẹn ni mo fi ní àwọn kan fi like mi ní kẹ́ like mi ẹ má like mi ẹ hate mi ṣùgbọ́n Ọlọ́run nífẹ̀ẹ́ mi àwọn tó bá dẹ̀ jọjọ́ wájú wọn mọ̀ pé Queen B ó sọ títì ó lọ́pọlọ kò bá kíkídé o so kí everybody ẹ lọ ṣí orí yín ẹ lọ ṣí brain yín ọ̀pọ̀lọpọ̀ ayé wọn ti bàjẹ́ wọ́n kàn criticize wọ́n kàn mock àwọn yẹn náà still wọ́n mock wọ́n sọ oríṣiríṣi mo ti gbọ́ lẹ́nu in fact kan Fálọyọ̀ ó ṣépè fún ìyáláyà ẹ̀ bí pé mo pẹ̀lú àwọn ọmọ yẹn lọ sí ibẹ̀ ni tèmi ta mọ́ kankan but mo mọ̀ pé à ń ṣe Yorùbá nation Fálọyọ̀ gbogbo ìpè tó ṣẹlẹ̀ nìyí tó ló ń ṣe fún Onítìrí àti ìyá ẹ̀ à ń ṣe mi gbogbo ìpè yẹn ó lọ sí orí ẹ̀ ni ó máa lọ sórí àdàbí tó bá ti ṣe pé Yorùbá ni mo fi connect mọ́ tí mo tẹ̀ fi gbóhùn ẹ rí mi ìmọ̀ ẹ rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ lẹ́nìí gbogbo ìpè tẹ́ ẹ ṣe ìpè yẹn máa pa yín gbogbo abiyamọ ayé àti abiyamọ ọ̀run ó máa ṣépè fún yín ẹ ní rí ohun tó da jẹ àbí bí wọ́n ṣe ń ṣépè náà gbogbo yín tẹ́ ṣépè ìpè máa pa yín ni nítorí pé nǹkan tá a la fẹ́ gbà náà ọmọ yẹn lọ ṣe kí lẹ wá ń ṣe kí la gbé dání nígbà tẹ́ bá ní pé èèyàn kan ló ń ṣe ẹ̀yin kọ́ lẹ ń ṣe nígbà tẹ́ bá sọ pé èèyàn kan ló ń ṣe ẹ̀yin kọ́ lẹ ń ṣe kí wá la ń ṣe kí la gbé dání ẹ jẹ́ kí n gbọ́ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tá a gbé dání gangan mo fẹ́ mọ̀ torí kò yé mi I don't understand ẹ jẹ́ kí n gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá torí ó dà pé orí àwa kan pé orí àwọn kan ti kú ayé àwọn kan ti bàjẹ́ yìí tó gbéra ìṣépè òun gbé Onítìrí ṣépè òun gbé Queen B ìyálàyà ẹ̀ ló ń gbé ṣépè àwọn ọmọ ẹ̀ ló ń gbé ṣépè èmi kọ́ ló ń gbé ṣépè torí pé Yorùbá la fẹ́ gbà ohun tó ṣẹlẹ̀ lénìí mo mọ̀ sí mo ò mọ̀ gbà tán lọ mi ò mọ̀ nǹkan tí mo fi mọ̀ sí ni pé gbogbo wa lápapọ̀ la sọ pé a fẹ́ kúrò ní oko ẹrú ìgbà tó dẹ̀ dé point kan wọ́n yọ mí wọ́n láwọn yọ mí èmi ni mo yọra mi ó ní mo wà pẹ̀lú wọn ètò bá ti gbé Yorùbá dání mo wà lẹ́yìn ẹ̀ mo ti sọ mo dẹ̀ tútù sọ mo tún continue láti tún sọ pé anybody tó bá ti gbé Yorùbá àjọ wa mo wà lẹ́yìn wọn bíi ké tẹ́ bá gbọ́nu voice ni mo ti sọ rí mo dẹ̀ jì mí nìkan tí mo sọ olórí burúkú ló máa lóhùn pẹ̀lú ó lọ ṣe èèyàn ó lè àwọn ìka ènìyàn àwọn tó yẹ pé owó náà wá jí nínú ìrìn àjò náà máa sọ pé nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn o kò sí ìtókàn wọn àwọn ọmọ yẹn wọ́n olè ní wọ́n kinní kan ókè báwo lẹ ṣe wá fẹ́ gbà á báwo lẹ ṣe fẹ́ gbà á ẹ sọ fún mi tell me bẹ́ẹ̀ ṣe fẹ́ gba ilẹ̀ yín lọ́wọ́ àwọn jẹkújíjẹra ní ọwọ́ àwọn olè àwọn onífọwọ́nà àwọn tó ń fọmọ èèyàn ṣe ritual tó ń fi ebi pa àwọn yín báwo lẹ ṣe fẹ́ gba ilẹ̀ náà ẹ sọ fún mi kò bá kíkídé o everybody go fuck off ẹ tó bá dẹ̀ pè mí nínú yín tó pè mí kinní kan kò ní da fún ẹni tó bá pè mí pé kinní kan owó kan ayé yín máa parẹ́ bíi sóni ẹ ṣe gbowó èmi lọ́kàn ok kátẹ ní bàbá èmi lọ́kàn lè wà lẹ́yìn ẹ ṣe gbowó èmi lọ́kàn kẹfì máa sponsor ìrìn àjò yìí so kò ní cost anybody àti mọ̀ pé ó fẹ́lẹ̀ o kò sí nǹkan tó bá dé kò fẹ́lẹ̀ o kò sí nǹkan tó bá dé so ẹ wá gbowó àwọn ènìyàn how the hand money àwọn èèyàn wá fi ẹ̀fín ń tàfàlà kò ní dáa fún ẹni tó ṣe Yorùbá ikú òjijì ló máa pa ẹni tó ṣe Yorùbá ó ti rí bẹ́ẹ̀ kò yí padà.